Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan nínú ẹni afẹ́ làwọn ò àwọn ẹni tó fẹ́ ní o. Ẹbí lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání. Ṣùgbọ́n orí ẹni ní ń pè ní òrìṣà tí pè ní bí orí òsì o. Ibi mo gbé ti orí mi ò. Ibẹ̀ lọ́ta ò lè mọ̀ o. Ìwé ńlá o, onírú wẹ́wẹ́ o. Ọ̀la ìpẹ́pẹ́ ṣọ́ra, ọ̀tá òkùnkùn ẹ̀ ṣe wo, orí ló mọ bí ẹsẹ̀ kíre o. Bámidélé Mohammed, èyí olúwa Yọ̀mídé ẹ káàbọ̀ sórí ètò ìgbà sílẹ̀. Adaso, aṣọ gẹrẹ, èèmà ní ìdájẹ, àìwòyà lápá. Ẹlẹ́dàá ni. Ẹpin àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Good news for Yoruba people. Esther Sade ẹ káàbọ̀ sórí ètò. Olúwa jọ̀wọ́ yé bá mi bẹ̀rù mi lórí oyin sáyé mi òkú síṣẹ́ òòjọ́ mi ayé mi tòrò ọ̀nà mi tòrò bẹ́ẹ̀ni ìtàkùn tó ní kéré má tóbi èrè àtúntàlà lọ́bẹ̀ ní ìgbà rọ̀gbò. Mo dúpẹ́ Grace ẹ káàbọ̀ màmá dáadáa. Ìwé ńlá o onírú wẹ́wẹ́ o. Kíkọ́ mo bá là ọwọ́, ilé nílà mo bá gbà òdo. Láti lè ráyé, mo bá àwọn àgbàgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n ń forí lórí ọ̀gbága. Wọ́n ní nítorí kíni, wọ́n láwọn lòlòlò tí ń gbérí erédèrè jìkì lórí erédèrè ó bàjẹ́. Wọ́n láwọn láyé ìrọ̀bí ọkọ, àwọn ọmọ bíbí ìbàlẹ̀. Wọ́n kọlà ọwọ́, wọ́n kọlà òbí, wọ́n kọlà àwọn àgókè gbogbo àwọn tí dáná pélé. Ewé ńlá ni tèmi. A ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ bá wa pín ẹjẹ́ kó wọ bí mélòó kan sí ẹpín ẹ ṣí ẹ.
ewé ńlá o ní kò ṣe bí Olódùmarè ewé ńlá orí má dá mi padà sẹ́yìn o ewé ńlá o ní kò ṣe bí Olódùmarè ewé ńlá ẹ̀dá má dá mi padà sẹ́yìn o ewé ńlá o ní kò ṣe bí Olódùmarè ewé ńlá. Sọ bẹ́ẹ̀ síra ẹ ewé ńlá ni kọ́ lọ́n kó sí ẹ tó bá ti fẹ́ Yorùbá. Òṣùpá ojú ti àwọ̀ o. Ẹ máa sọ bẹ́ẹ̀ ewé ńlá ni kọ́ lọ́n kó sí ẹ sọ bẹ́ẹ̀ síra ẹ. Màmá mi Àníkẹ́ ọmọ nìyí màmá tó ń ta sí ìyá ọmọ tuntun abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àgbáyé adalẹ́mà. A ní fi àkókò ṣòfò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti wà pẹ̀lú wa Rise and Shine you are welcome. Màmá mi Àníkẹ́ Ọmọnìyí mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò láì fi àkókò wa ṣòfò ẹ jẹ́ ká lọ kọ anthem wa ká bẹ̀rẹ̀ ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ àti bẹ̀rẹ̀ anthem. Wọ́n ní dídé báyìí ní tewé adé bíbọ̀ báyìí ní tèrò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níbikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Mo kó nílé, mo kí àlejò, mo kí gbogbo yín o. Mo kóyún inú, mo kí àṣẹ ẹ̀bí. Ìdí tí mo dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni wípé èmi mọ̀ dájú ṣáká wípé ojúlówó ẹ̀yin ọmọ Yorùbá òun lẹ darapọ̀ mọ́ mi lénìí lórí ètò yìí. Ṣeun Àánú ẹ káàbọ̀ sórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, mo dúpẹ́ pẹ́ òkun. Ẹ kú àdúrótì, ẹ kú kó má bàjẹ́ tí gbogbo yín ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọlúkà lórúkọ mi náà lẹ́ẹ̀kan sí mi ò tí ì di orúkọ padà. Yorùbá ti bọ̀ ó ní orúkọ máa rọ ọmọ. Ẹ̀yin tí ẹ mọ ìtumọ̀ orúkọ tí mò ń jẹ́ yẹn. Ọmọlúkà èdè wa lákòókò sí Ọ̀wọ̀ àwa là ń jẹ́ orúkọ yẹn. Ìdí tó dẹ̀ tán fi ń pèèyàn bẹ́ẹ̀ ni pé ọmọ dáadáa tó yàn tó yanjú. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí ṣé mi ò yàn mi ò yanjú ni. Owó Nàìjíríà lè mi ò tí ì bá wọn kó jẹ ìsìn rẹ́dí àti kó jẹ tó bá dé màá kó jẹ kò sí tó burú mbẹ̀. Àwọn Fúlàní ń kó jẹ kò sí ẹran dùndín àwọn Fúlàní kó jẹ ẹran dùndín. Màmá mi Adéjọkẹ́ Adédàpọ̀ káàbọ̀ jàre kò ní bàjẹ́ fún yín. Ẹran dùndín àwa ò tí ẹ̀rẹ́dì àti báwọn kó jẹ mọ́ǹsì ká máa jẹ́ wọ́n ti jẹ́ kán yó àwa fẹ́ dúró láyé ara wa ká máa dá tiwa ṣe níbi tí ò ti ní sí pẹ́nikẹ́ni fẹ́ kó owó jẹ kò ní sí pẹ́nikẹ́ni jẹ tó jẹ́ ti ẹnìkejì ẹ̀ mọ́ ti ara ẹ̀. ìwọ fúnra ẹ̀gàn ara ọkùnrin á balẹ̀ wá nítẹ́lọ́rùn. Let me tell you ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí for the first time ìdí táwa ṣe ń pariwo pé ìran Yorùbá gbọ́dọ̀ dá dúró láyé ọ̀tọ̀. Ẹ lọ wo àwọn advanced country àwọn ìlú ńláńlá là ń sọ tó máa sọ pé advanced country à ń sọ̀rọ̀ nípa America nípa Canada nípa UK nípa Indian tàbí kátẹ̀mú India à ń sọ̀rọ̀ nípa Japan China Germany àwọn ìlú ńláńlá bẹ́ẹ̀ yẹn Russia àwọn ìlú wọ̀nyẹn wọ́n fi kíní méjì kan wọ́n fi tẹ́ gbogbo ọmọ ìlú wọn lọ́rùn pátápátá kíní méjì yẹn ni ò dẹ̀ sí nínú ìpínlẹ̀ Nàìjíríà yìí. Ìkíní
nínú nǹkan méjì tí mò ń sọ yẹn, àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ń pè ní security. The first is security. Tí àwọn advanced country tí mò ń sọ ìtàn fi tẹ́ gbogbo citizen wọn lọ́rùn, security ètò ààbò tó dájú tó jáká. Ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube, ẹ máa bá wa pín, ẹ bá wa share. God will bless you. That hands tẹ́ fi love ẹ̀, tẹ́ fi like ẹ̀, Ọlọ́run máa bless ọwọ́ yẹn ní. God will bless that your hand. The God whom I serve, the Almighty God, the King of Kings, the Yahweh, the Jehovah Nissi, the Jehovah Jireh, He will descend and bless you abundantly. With money, with knowledge, with peace, with good health, He will bless you. Àtẹ̀yìn tí Facebook ni o, kì í ṣe YouTube nìkan ló máa gba blessing yẹn lénìí. The Spirit of God have descended on me, and I will proclaim it today. I'm going to bless you in the name of God. Ẹ má jẹ́ kẹ́rù báyìí. I'm not a pastor. Oríwa ò ní gbàbọ̀dẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣeun. Ọláyin kàkà Bọ́lá bìkílẹ̀ orúkọ yìí jàre. Máa ṣe ń bọ̀ ń bẹ̀. A ṣe ń bọ̀ ń bẹ̀. Now, à ń sọ̀rọ̀ nípa nǹkan méjì tí àwọn orílẹ̀-èdè ńlá láwọn yẹn tán fi ń tọ́jú àwọn ará ìlú wọn. Security, wọn ò jẹ́ kí ètò ààbò àwọn ìlú wọn ò jẹ́ kó ṣeré. Tí eṣinṣin bá ṣe mistake fò wọ orílẹ̀-èdè wọn, wọ́n mọ ọgbọ́n tó máa dá. Wọ́n mọ tí wọ́n á ṣe tí wọ́n fi dictate pé àwọn wọ̀nyí o, àmì ni wọ́n. Olúṣọ̀gá mi ò wé àjùyà mọ́yé yára jẹ ọ́, wàá gbádùn mi kalẹ̀, ojú òní tì àjọ máa gbádùn ara wa ni. Wọn ò ní jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ìlú wọn nípa ètò ààbò. Tí àwọn kan bá ṣe àmì tán wọlé, America will dictate pé àwọn eléyìí àmì ni wọ́n, ọ̀nà èrú ni wọ́n gbà wọlé. Wọ́n á wá means bọ́n ṣe máa mú irú àwọn wọ̀nyẹn. Tó bá ti mú wọn, wọ́n á ṣe ìwádìí, wọ́n mọ̀ bóyá búburú ló wá ṣe nínú ìlú yẹn ni o, tàbí ó kàn ń wá bí tó ti máa jẹ tó ti máa mu ló wá wá. Ó ní bọ́n ṣe máa treat méjèèjì. Tó bá mọ̀ ìpẹ́ ní jíjẹ mímu ló wá wá, ó ní ọ̀nà tó fi máa treat ẹ̀. Wọ́n lè deport ẹ̀ padà sí country tó ti wá. Ṣùgbọ́n tó bá rí pé ní terrorist ni ó ní mission tó wá ṣe ń bí, ó níbi tó tún máa transfer ẹ̀ lọ. Security láwọn advanced country tí mo sọ yẹn wọn ò fi ṣeré fàbàdà. Ìkejì nǹkan tí wọn ò fi ṣeré tí ò sí nínú ìpínlẹ̀ Nàìjíríà ò ní welfare of their citizen. They don't joke with it. Wọn ò fi ṣeré. Corona ṣẹlẹ̀ to tell you wípé Ọlọ́run kẹ́ àwọn orílẹ̀-èdè yẹn débi tí Ọlọ́run kẹ́yàn dé ni. Kì í dẹ̀ ń ṣe pé Ọlọ́run kẹ́ kan jù kan lọ. Ọlọ́run kẹ́ ìran Yorùbá bó ṣe kẹ́ Amẹ́ríkà náà ni. Ìwọ̀nba tí ọwọ́ eku bá mọ ló fi ń yúnra. Ìta ní ó tó wàá yúnra. Ọwọ́ ìkátà ní ó tó wàá yúnra nínú ìran Yorùbá yìí. Now, welfare Corona bẹ́ sílẹ̀ fún odidi bí oṣù bíi 6. Amẹ́ríkà ń tọ́jú gbogbo citizen wọn pátápátá. Wọ́n á fún wọn ní oúnjẹ ọ̀fẹ́. Wọ́n á fún wọn. Ṣé ẹ mọ̀ population of America 300 million plus. Káti ẹ̀ wá sọ pé kì í ṣe gbogbo 300 million yẹn náà fún ní oúnjẹ. Ká wá sọ pé a yọ 100 million sílẹ̀ tí wọn ò fẹ́ gbà á. Bóyá àwọn 300 million yẹn wọ́n lówó, wọ́n rí jẹ, wọ́n rí ṣe. 200 millions tó kù ńkọ́. Amẹ́ríkà dẹ̀ ń bọ́ wọn. The same thing ṣẹlẹ̀ ní Canada, the same thing ní UK, the same thing láwọn country, advanced country ńláńlá wọ̀nyẹn. Welfare, wàá jókòó ní Amẹ́ríkà, wàá ọ̀dà fún mọ́tò tó wù ẹ́. Ìdí tẹ̀bí lọ́pọ̀lọpọ̀ ń sá lọ sọ́hún nìyẹn. Pẹ̀lú pé iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ gan kì í ṣe iṣẹ́ tó tẹ́ ẹ lọ́rùn, ibi iṣẹ́ ẹrú ló jẹ́. Síbẹ̀ ọkọ̀ tó wù ẹ́ ni wàá ọ̀dà fún wa, gbé wá fún ẹ, wàá máa gùn. Ó dẹ̀ níra outdated car, mọ́tò tó ti pẹ́, bóyá kó lọ ra mọ́tò 2013 tàbí 2014 tàbí 2015. Ẹni bá ra mọ́tò 2015 á jẹ́ pé ó manage pé jẹ́ kí n sì máa manage ẹ̀ l'Amẹ́ríkà tàbí láwọn country wọ̀nyẹn.
àti ẹ̀gbọ́n pé àwọn kọ́ńtì kan wà tó jẹ́ pé mọ́tò wọ́n máa lọ páàkì ẹ̀ sí tó bá ti lò ó tó ti sú wọn wọ́n á lọ páàkì ẹ̀ wọ́n á fi kọ́kọ́rọ́ sílẹ̀ sẹ́nu ẹ̀ wọ́n á sọ pé ní tó bá fẹ́ gbé kó gbé lọ wọ́n á dẹ̀ kó wé ẹ̀ síbẹ̀ ó ti kó di tiẹ̀. Àwọn kọ́ńtì kan wà tó ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lè testify bóyá mò ń parọ́. Kí ni tó need tí Amẹ́ríkà ò ní provide fún ẹ níwọ̀n ìgbà tó o bá ti jẹ́ tó ti rí ẹ pé o ní good record tó dẹ̀ jẹ́ bona fide citizen of that country, kò sí bó o ṣe fẹ́ sí wọ́n á gbé wá bá ẹni. Ìyẹn ò tẹ ìyẹn tó wá kéré ṣùgbọ́n ṣé gbogbo wọn yẹn yìí kò sí eléyìí tí Nàìjíríà ní nínú ẹ̀. Ìdí táwa ṣe ń pariwo fún àtọmọdé àtàgbà nìyẹn pé àwọn nǹkan wọ̀nyí tí ìran Yorùbá máa ṣe ni tó fi jẹ́ wípé o wà ní nídìípò tí ẹ fẹ́ kówó jẹ owó wo ló fẹ́ kó jẹ. Mentality wa ìrònú wa tó wà níbi kí n ṣáà lówó kéèyàn bíi 10 máa jọsẹ̀ mọ́lẹ̀ fún mi yẹ́sà yẹ́sà irú ẹ̀ ò wá ní símọ́ á wà máa ṣíra wa níyè. Àwọn ọmọ ìran Yorùbá tó ti jáde lọ wọ́n á padà wá wọ́n á máa ṣí wa lọ́kàn pé bọ́n ṣe ń ṣeré yìí. Amẹ́ríkà ò kì í ronú pé mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n. Èyí tí wọ́n rò láyé wọn ni pé jẹun kó dẹ̀ achieve nǹkan tó yẹ kó achieve like bóyá o kọ́lé o kàwé níwọ̀nba tó yẹ kó kà you kọ́lé ẹ tó ń gbé tó máa forí ẹ pamọ́ sí. Some Americans ní Amẹ́ríkà àwọn kan tí ẹ wà tó jẹ́ pé tán rò láyé wọn ni pé kán sáà ríbi sùn. Wọn ò ronú báwọn fẹ́ di bílíọ̀nìà láyé wọn. Tẹ́ ẹ bá study ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di bílíọ̀nìà l'Amẹ́ríkà lénìí kì í ṣe pé ìdùnnú pé wọ́n dìídì ṣiṣẹ́ pé àwọn fẹ́ di mílíọ̀nìà tàbí bílíọ̀nìà rádà. Wọ́n rí i pé wọ́n dìídì nípinnu pé mo fẹ́ ṣe kinní wọ́n ti ṣe kó tó di pé wá di nǹkan ńlá mọ́ wọn lọ́wọ́ kó tó di owó ńlá. Tẹ́ ẹ bá wo Bill Gates ó bẹ̀rẹ̀ níbi tíntínní ni pé jẹ́ kí n ṣe bí eléyìí wò bóyá màá tiẹ̀ ṣe nǹkan tí ayé á tún like ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn kódà àwọn kan ò gbà á bọ́ torí tó nífẹ̀ẹ́ sí tó ń ṣe yẹn tó ṣe taratara òun lọ́lọ́run ṣe sọ́ di ńlá mọ́ lọ́wọ́ tó fi di bílíọ̀nìà. The same thing ló ṣẹlẹ̀ sí ẹni tó ní Facebook, the same thing sí Jeff Bezos tó ní Amazon and so on and so forth. Ṣé bí ìgbà tí Google bẹ̀rẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ṣe bọ́n gbé wá sí Nàìjíríà bí Nàìjíríà reject ẹ̀ ṣe bí wọ́n ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ṣe bọ́n reject ẹ̀. Gbogbo ayé ti ń lo Google kí Nàìjíríà tó gbà á. Ọjọ́ wo ni fóònù ṣe ẹ̀ débí 2001 tí fóònù tí networking tí online website tí gbogbo ẹ̀ ti exist as far back 1970 ṣe bí Nàìjíríà ò gbà á. So kí ni mo fẹ́ mú jáde ni pé àwọn pípù yẹn ò ronú pé billionaire ni mo fẹ́ dà náà ṣe they don't kò sí òyìnbó tó ń wò ó pé mo fẹ́ tó bá wà díẹ̀ ni percentage wọn lò àwọn wọ̀nyẹn ò dẹ̀ kí n di billionaire. Èrò inú wọn ni pé kí n sùn kí n jí kí n jẹ kí n mu kí n ríbi sùn sí kí n rí iṣẹ́ ṣe àti wípé o kí n ní impact sí ayé àwọn èèyàn kan ìtọ́pọ̀lọpọ̀ àwọn òyìnbó rò nìyẹn kí dẹ̀ ṣe páwa náà ò lè ro irú ẹ̀. Àwọn ọmọ Yorùbá tó ti lọ wọ́n padà wọ́n wá ṣí wa níyè so that àwa build orílẹ̀-èdè tó jọjú tá dàbí tiwọn. Ta ló sọ fún yín wípé a lè build orílẹ̀-èdè tiwa kó dàbí ti Amẹ́ríkà tàbí kó dàbí ti Canada? Who tells you that? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín wípé orílẹ̀-èdè Yorùbá kò lè dáa ju tiwọn lọ? It is bound to happen. It can happen. It depends on our determination. Ìpinnu àti ìpìlẹ̀ ló ní orílẹ̀-èdè tó bá fi ìpìlẹ̀ lélẹ̀ lórí irọ́ ó di dandan lórí irọ́ dandan ló máa wó. And that is why everything Nigeria máa wó sí. It's going to war, nothing will change. Already ó ti wó. Yorùbá bọ̀ ó ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdó dìndín. Aláàfin sọ̀rọ̀ àbọ̀rọ̀ ló ń sọ. Àwa tá a dẹ̀ jọ́ ọmọlúwàbí àti gbà bódénú wa yọ ti do dindi àti mọ ìtumọ̀ tán sọ. Bàbá Adébóyè sọ̀rọ̀ ìdó sọ yé wa ó ti dénú wa ó ti do dindi. Àwọn kankan náà ń sọ ó ti dénú rí ó ti do dindi. And that is how it is. That is how it is. Ẹ má jẹ́ ká parọ́ fún yín. Ẹ má jẹ́ kí n tàn yín. Ṣé rí orílẹ̀-èdè Yorùbá yìí
mo ti sọ nígbà kan rí, mo tún sọ fún yín lẹ́nu pé we were supposed to be the leading country in the whole Africa. Ó ṣe ni láàánú wípé àwọn Bìrìtìkó àtàwọn Fúlàní wọ́n ṣiṣẹ́ wa léegun ẹ̀yìn, wọ́n gba gbogbo nǹkan jẹ mọ́ wa lọ́wọ́. Àwọn tó dẹ̀ tán jẹ́ leaders fún wa, wọn ò ní ẹ̀mí ìfúnra. Ìbá ṣe pé wọ́n lẹ̀mí ìfúnra ni àwọn bá ti rí ọjọ́ iwájú yẹn kan rí pé ọjọ́ iwájú yìí máa dáa fún ìran Yorùbá, kò mà ní dáa kẹ́ ẹ lọ bá olórí burúkú dòwò pọ̀. Yorùbá dúró olórí burúkú dòwò pọ̀ ló sún wa débi tá a dé ilé ni. Olórí burúkú la bá dòwò pọ̀, òye ni òde yí àwọn bàbá ńlá wa wọ̀nyẹn. Tó bá yẹ pé òye yẹn yé wọn ni ọba má ti bó lórí burúkú tó pọ̀, ọba má ti bó lórí burúkú tó pọ̀. So mo bẹ̀ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, mo sọ mo tún sọ láìpẹ́ yìí máa tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn àǹfààní ìwà o. Ẹ máa jẹ́ kí máa rí love yẹn, jẹ́ kí máa rí like, love and like, ẹ jẹ́ kó máa lọ. Wọ́n ti fẹ́ máa flag nǹkan náà kó dójú tì wọ́n. So ẹ máa comment, kẹ́ máa love, kẹ́ máa like, ẹ kó máa lọ. Olúwakẹ́mi Abọ́sẹ̀dé ẹ ṣẹ́gun ẹ kú àdúró tiwa. So a máa yan tá a máa gbéyàn l'Amẹ́ríkà ní Canada, àwọn country wọ̀nyẹn gbogbo wọn la máa pè wá wọlé. Táwọn náà tá a bá sọ a máa bi wọ́n léèrè bó ṣe rí lórílẹ̀‐èdè tiwọn. Nǹkan báyìí a lè ṣe lórílẹ̀‐èdè tiwa ní ilẹ̀ Yorùbá níbí. Then àwa béèrè lọ́wọ́ àwọn wọ̀nyẹn pé báwo ló ṣe rí lọ́dọ̀ yín, ṣó ṣe é ṣe ń bẹ̀, ṣé wọ́n ń ṣerú ẹ̀. There are many ways tó jẹ́ pé a ti fi lose in terms of sport, gymnastic. Ó ní oyè tí àwọn advanced country wọ̀nyí olóye tán gbà. L'Amẹ́ríkà tó o bá bímọ méjì tàbí mẹ́ta, táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá yan sport láàyò, olówó ni ẹ́ tí wàá fi kú ò lè jìyà. Ìgbà kan wà tí Amẹ́ríkà tán pariwo the strongest man in the world. Ọkùnrin kan wà nílùú mi ńgbà yẹn, mo sọ mo ní ó jẹ́ nǹkan tó bani ní ọkàn jẹ́. Ìbá ṣe wípé a ní àfojúsùn àti wípé wọn ò dé ògo Yorùbá mọ́lẹ̀ ni. Bọ̀dá tí mò ń sọ yìí, mo sì kéré gidi tí mo sì máa ń wọ ordinary pátá tí mo fi ń sáré jáde bí ọmọ ọdún bíi 7 tàbí 8 tàbí kó má tiẹ̀ tí tó bẹ́ẹ̀. Bọ̀dá tá à ń sọ yìí is as powerful as pé kéèyàn bá tó díndín sìmẹ́ǹtì bíi 6 séjìká, bọ̀dá yẹn máa gbé. Ó lè tó 6 síbí, kó tó 6 síbí, ó lè gbé 250 tons. 250 tons or more. Ṣùgbọ́n tí Amẹ́ríkà bá máa sọ̀rọ̀, wọ́n á ní the strongest man in the world is in United States of America. The strongest man in this is in this social place. We have them plenty here. Àwọn tó mọ bọ́ọ̀lù ń gbá ju Ronaldo wọ́n wà nílẹ̀ Yorùbá. Kódà l'Ondo State mo wà, wọ́n wà ń bẹ̀. Tán gé Ronaldo àgé ṣàwèrè. But nítorí pé Nàìjíríà ti fi òṣèlú bọ gbogbo nǹkan, ògo wọn ò lè jáde. Ògo yẹn máa kú ní Nàìjíríà, máa pa ògo yẹn ni. Mo ráwọn tó jẹ́ wípé wọ́n pe lady kan ní Abugan. Sorry for mentioning your name, you are a star and that is why I'm saying it. Ìlú mi náà ni tó bá bẹ̀rẹ̀ sí ní sá eré, tó bá sá eré, ẹ máa wò pé she's as fast as kíníkí pé. Nítorí pé òṣèlú kò léyàn, kò mọ̀yàn. At the end of the day, mélòó la fẹ́ sọ nínú àwọn tálẹ́ǹtì tọ́lọ́run fún ìran Yorùbá, ṣùgbọ́n táwọn pípù tí wọ́n ti bò mọ́lẹ̀ tí wọn ò jẹ́ kó ògo yẹn kó tàn. Ṣé ti àwọn different innovation tó wà lórí àwọn ọmọ Yorùbá ní ká sọ ni. Ìyẹn ni mo fi ń tẹnumọ́ fún yín wípé Yorùbá máa dúró. Àǹtá bá àkànní dúró lásán, a máa ga ni. We are going to be great nation. It is bound to, it will happen and nothing can change it. It's going to happen. Ìtò máa ṣẹlẹ̀ ni. Ó lè dàbẹ́ ni pé ó fẹ́ pẹ́ lójú wa, ṣùgbọ́n tí ò pẹ́ mọ́ ni. Tẹ́mi wò yìí kò pẹ́ mọ́ rárá. Pẹ̀lú táwọn àfojú wa rí tétí wa ń gbọ́ kò pẹ́ mọ́ rárá. Ẹ má jà kanra wa jẹ. Ẹ̀yin tẹ́ ṣe bìlíìfù lórí wọn Nàìjíríà, irọ́ lẹ̀ ń pa fúnra yín. Inú ìyàlẹ́ kù síṣẹ́ mọ́yé tán ta gáàsì ń sìn. Gáàsì ìtàn rí nílẹ̀ Nàìjíríà ni. Oríṣi gáàsì méjì ló wà tẹ́ bá mọ̀. Ìkan wà tó jẹ́ tán rí nínú pẹtrol.
ìkan wà tán dẹ̀ rí tó jẹ́ natural gas, ìkan wà tó jẹ́ petroleum gas, ìkan wà tó tún jẹ́ natural gas. Oríṣi méjì ni méjèèjì, kò sẹ́yìn tí ò sí ní Nàìjíríà, kò sí méjèèjì tí ò sí nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ mọ̀ sáyẹ́ǹsì jù mí lọ, ẹ testify sí kẹ́ sọ fún mi pé rọ́ mo pa. Èmi ń fi ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ ń ṣe ni tó sọ wípé know something about everything and knows everything about something. Ní tí mo gbìyànjú láti ṣe nìyẹn. Nínú ilẹ̀ Yorùbá yìí, gáàsì méjì ló wà. A ní natural gas àti petroleum gas, oníbọn ṣe ń pè kíní kan liquefied petroleum gas àti natural petroleum gas, natural gas. So ṣùgbọ́n pẹ̀lú bá a ní gbogbo ẹ̀ lẹ́ni, ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn yín pé lónìí à ń ta gáàsì 9,000 naira ní gáàsì ń sìn yìí o, 12.5 kg na 9,000. How many family ló lè afford àti ra gáàsì 9,000? Ní family tó bá ní kán fìlì kékeré tó jẹ́ 3,000 àbí 2,000 tó ní kán sì rọra fìlì yẹn, ọjọ́ mélòó náà fẹ́ fi dáná fún? Ṣó lè tẹ́kì wọn láti dáná fún èèyàn bíi 5 àbí 6 tó jẹ́ family ọkọ àtìyàwó àtàwọn ọmọ 4? Tẹ́rí ìyà yìí ó máa continue ní, kì í ṣe èpè. Except tá a bá padà sẹ́yìn ká retrace step wa, and that step that we have to retrace now is ká padà sí bá a ṣe rí láti bẹ̀rẹ̀ wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá ká padà síbẹ̀. Láìsí bẹ́ẹ̀, ṣé báwọn orílẹ̀ kí ni, ṣé Egypt ṣé wọ́n ní natural gas tó wà ní? Egypt ò ní natural gas tó wà. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó bá wà ní Egypt. Ní Egypt tó ṣì jẹ́ Africa country, tó bá débẹ̀ tó gbalé, wọ́n máa rán gáàsì wọnú ilé ẹni. Gas ó máa wọ, ó nídìí àti lọ sọ pé ó fẹ́ fìlì gas. You just pay your tax. San tó fẹ́ san tó bá ti pay. Gas máa wà nù ilé ẹ. Ọjọ́ tó o bá ti defraud gas yẹn máa stop. Tó o bá tún owó ẹ san, gas àtún máa ṣiṣẹ́ lọ. Ẹ sọ fún mi tí máa parọ́ ẹ̀yin tẹ́ wà l'advanced country wọ̀nyẹn bóyá rọ́ mo pa. Gas will go straight to your house. Nàìjíríà a sì ń gba gáàsì níbì kan gbé wá láti bí mi. At the end of the day, fake la bá ń bẹ̀. That suffer èèyàn, okay, irú èmi ń sìn, mi ò mọ ọdún tí mo ti lo stove gbẹ̀yìn. Mi ò lè count ẹ̀ more than 10 or more than 10 years, if not more than that. Tí mo ti lo dáńpẹ̀ ní stove tí wọ́n ń da kerosene sí. Mi ò mọ̀. So kọ́ wá ní kírú mi báyìí kí wá padà lọ wá stove rà tí mo ṣe fẹ́ máa lò, tàbí kí wá ní mo fẹ́ máa lo ṣàkó èédú mbà Jesus. Ẹ rí pé ó ní agbára. Tírú èmi bá lè complain pé àti fílì gáàsì yẹn ó ro mí lọ́rùn, ó ro mí lára. Mélòó ni àwọn tí ó jẹ́ wípé lóṣù ní oṣù owó tó ń gbà lóṣù àti family, odindi family àti ìyá àti bàbá tó ń pa lóṣù tí ò pé 20,000. How are they going to cope? Kò sóúnjẹ la gbọ́ tẹ́lẹ̀. Ńgbọ̀n bá tún wá ro oúnjẹ kan tán, kí ni wọ́n fẹ́ fi so oúnjẹ? Sáà bùṣù jẹ ní tútù ni. Àbùṣù jẹ ní tútù. Ṣé rí ẹ̀yin tẹ́ ń pariwo wọn Nàìjíríà, mo dúró lórí ọ̀rọ̀ mi. You are deceiving yourself. Àfàìmọ̀ lẹ́ẹ̀ni kú sínú ìyà ẹ̀yin tẹ́ bá ń ṣe dúró wọn Nàìjíríà. Mi ìṣẹ́pẹ̀ fún yín, reality ni mo sọ. Ẹ jòkó kẹ́ ẹ gbèrò. Ẹ máa fi kan wé kan ni, torí pé kí dẹ̀ ni Nàìjíríà yìí ìpínlẹ̀ orí irọ́ ni. Bí ààrẹ kan bá kúrò, ẹ tún fi kan wé pé eléyìí dáa ju eléyìí lọ. Tí yẹn bá lọ, ẹ tún eléyìí dáa, bó ṣe máa worst títí nìyẹn tí ò ní ṣàtúnṣe. Ẹ jẹ́ kí Buhari lọ, kẹ́lòmíì wọlé, ẹ tún máa fi èpè ran Buhari lọ́wọ́ ni. Ẹ máa fi èpè ran àdúrà lẹ́tún máa gbà fún Buhari, wípé Buhari ó ṣe o, ẹ tún máa dé pé bo ẹni tẹ́ bá ṣe gbé wọlé. Kì í ṣe bí ìpínlẹ̀ ní ò dáa. It's not his fault. It is the foundation that is faulty. Àwa dẹ̀ ń sọ fún yín pé ẹja padà sẹ́yìn kárí trace ibi tó ti ṣe mistake yẹn wá, kó ní kálukú kó di ọmú ìyá ẹ̀ mú, kọ́ lọ́mú dọ́mú ìyá ẹ̀ gbé. Àwa ń sọ fún yín
ẹlẹ́nu wa rùn ẹ pariwo wọn Nàìjíríà ẹ pariwo 2023 tí ò láǹfààní tó fẹ́ ṣe fún yín ta ló tiẹ̀ wá sọ fún yín pé Nàìjíríà ṣì máa exist by 2023 who tell you that say Nigeria go exist by 2023 if you recall I think it's about 10 years ago àwọn American technocrats kan àwọn intelligentsias àbábọ̀ ṣe pé intelligentsia sísì àbí intelligentsia or intelligentica ọ̀yin lẹ́tẹ̀ gbóyìnbó lẹ́mọ̀ èsè dèmí ẹ má bínú ìgbéèbó wọ́n jókòó wọ́n wo sàkún ọ̀rọ̀ Nàìjíríà wọ́n wo lọ sùn ìtàn mú wa ní wípé by 2015 tí Nàìjíríà ò bá pín kékeré ló máa kù but see what is happening now láti 2015 láti ń bá bọ̀ èmi ń tẹnumọ́ Buhari kọ́ ni pírọ́blẹ́mù Nàìjíríà ẹ̀yin tẹ́ bá rò pé Buhari tó wà ń bẹ̀ ní pírọ́blẹ́mù Nàìjíríà ẹ ti gọ̀ jù ẹ̀gbọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá tó believe pé na Buhari be the problem your brain is as small as ọmọ primary one ọpọlọ ẹ kéré bíi ọmọ primary one ni tó bá believe yìí pé Buhari ni pírọ́blẹ́mù tó jẹ́ kí gbogbo ẹ le kí n ṣe Buhari foundation yín ló ní 40 bó dẹ̀ ṣe máa burú lọ nìyẹn bó ṣe máa rí lọ nìyẹn it is better you change let us go back Bíbélì sọ mi ìrántí ìwé yẹn ó máa dùn mí o mo ṣe àka Bíbélì títí mi ìrántí chapter mi ìrántí verse Bíbélì sọ wípé àfi ìgbà tí ẹ bá padà sí ojú ọ̀nà ìgbàanì kí a lè mú ọ̀nà rẹ tọ́. The English says until you go back to the ancient path. The ancient path. The ancient path. The path that makes your children, that makes you our governor, that gave you the opportunity to go to free school without paying a dime. The part that gave you a scholarship to go and study in abroad without paying a dime. The part that gave us the first television station in the whole Africa. The part that proclaims Yoruba land as the most advanced and economically grown country in the whole Africa. Until you go back to that part. Tẹ́ ẹ bá padà sórí part yẹn, ẹ máa fi kan wé kan ni. Ẹ máa fi wé kan ni. Ìyà yẹn dẹ̀ máa pọ̀ sí ni. So bó ṣe jẹ́ nìyẹn kì í ṣe pé a fi sọ ìsọkúsọ ẹ̀yin tẹ́ ẹ bá lórí tẹ́ ẹ ń rò ẹ ro àròjinlẹ̀. It is true àwọn kan sọ pé ká ní second plan tí Nàìjíríà Yorùbá nation bá bọ́ sí ṣé ká wòran kí àwọn míì túbà ní kan ṣe. Don't let me deceive you. Ẹ bá gbé Jésù kí Jésù tọmọ Yorùbá. Jesus Christ my saviour, I love him. But I am guaranteed if Jesus Christ is a citizen of ọmọ Yorùbá kẹ́ ẹ gbé sí Abuja ẹ mọ̀ pé gbogbo bàbá máa ń sọ kó lọ ṣe president lórúkọ ọmọ Yorùbá máa guarantee pé kò sí tó fẹ́ ṣe. Tó wọn pọ̀ tó wọn ní gbogbo everything wọ́n ti plan yín ẹ̀yin ò dẹ̀ mọ̀. The only solution is to go back to the ancient path. Go back to the ancient path. Ẹ padà sí ojú ọ̀nà ìgbàanì kó ba lè dára fún ìran àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. Kó ba lè dára fún irú àwa ọ̀dọ́ tá àti ẹ̀mọ́ tá a fẹ́ kojú lọ́la. Ẹ padà sí ojú ọ̀nà ìgbàanì. I'm going to round up. Kí n tó wá round up, mo fẹ́ padà sórí rally tó fẹ́ wáyé ní Ìbàdàn lọ́la. Àmọ̀ràn lèmi mú wá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá kópa. Ọ̀la rally yẹn ó máa nẹgbà, ó máa super, ó dẹ̀ máa dùn gan.
ó máa nẹgba ó máa super ó dẹ̀ máa dùn gan ní. ìdí ni wípé bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ rally yẹn máa hold lọ́la. Wọ́n ti sọ bí tẹ́ ti máa pàdé, wọ́n ti sọ junction soka ń bẹ̀ náà nìkan ti pàdé. And don't let me deceive you, ó lè dọ̀la kó change. Kò sí sójà, kò sí ọlọ́pàá, kò sí any DSS tó máa wá síbẹ̀ wá halẹ̀ mọ́ ẹnikẹ́ni nínú yín. Ẹ jẹ́ ká pàdé peacefully. A ti ṣe rally, a ti ṣe ní odindi ìlú bí gbogbo state tó wà nílẹ̀ Yorùbá láti fẹ́ ṣe rally tán. Kò sí ibi tí èèyàn ti sọnù, kò dẹ̀ sí ibi tí wọ́n ti jíyàn gbé, kò dẹ̀ sí ibi tí wọ́n ti loot tàbí tí wọ́n ti jí ọjà ọlọ́jà tàbí tí wọ́n ti kó nǹkan oníkan. Kò sí. We did peaceful protest or peaceful rally. Eléyìí tó bá wù kẹ́ ẹ pè sí. So èmi dẹ̀ mọ̀ dájú wípé lọ́la ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ adé àmọ̀ràn mi sẹ́yìn ni wípé ẹ mú ọmọlúwàbí dání wá tẹ́ ẹ bá ń bọ̀ lọ́la. Ẹ mú ọmọlúwàbí sí apá kan, apá kejì ẹ mú kejì dání. Ẹ tọ́jú ẹ̀. Ẹ ní mú yẹn jáde, ẹ tọ́jú ẹ̀ nítorí àìbá mọ̀ ó ti yẹ kọ́rọ̀ mi yé yín. Ẹ mú ọmọlúwàbí dání tẹ́ ẹ bá ń bọ̀. Ọmọlúwàbí ló máa ṣíwájú. Ẹ jẹ́ kó ọmọlúwàbí kó ṣe kí ni, kó ṣáájú, kó dẹ̀ lead yín tí ọ̀tẹ̀ máa fi parí. Á sàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n in case tàbí ó ti yẹ kó yé yín, oníkejì wà fún. So ẹ mú dání. Nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run, rally yẹn máa wà successful. Kò sẹ́ni tó máa sọnù, kò sí tó máa ṣe wá, kò sí tó máa ṣe ẹnikẹ́ni. Ẹ má jẹ́ kẹ́rù bà yín. Ẹ̀yin tó ń pariwo pé wọ́n ní kẹ́ ẹ má wọṣọ, kí ló ń jẹ́ pé kẹ́ ẹ má wọṣọ? It's not a crime. You can put anything on your clothes and put it on. It's not a crime. Èmi ń wọ tèmi jáde anytime, any day. Èmi máa ń wọ jáde dáadáa. Anywhere, anytime lèmi ń wọ. Put it on, kẹ́ ẹ lọ. Anywhere ẹ lọ, kí Ọlọ́run kó sìn yín lọ, kó sìn gbogbo wa débẹ̀ láyọ̀ àti àlàáfíà tí ò dẹ̀ ní sí ewu olóòkan tí yóò ṣe ẹnikẹ́ni nínú wa. Fact tèmi fẹ́ sọ fún yín nìyẹn. Ẹni tó bá ní nǹkan bá wa sọ bí àmọ̀ràn tó, mo ti give you advice. Mo dẹ̀ ti ṣe àlàyé wípé bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, awareness wa a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ lójú pálí lẹ́kùnrẹ́rẹ́. We want to start it grassroots. Ṣé a rí Nàìjíríà tèmi ń wò yìí? Nǹkan méjì ló máa ṣẹlẹ̀ o. Nǹkan méjì ló ṣeé ṣe kó ṣẹlẹ̀. Nǹkan méjì ló ṣeé ṣe kó ṣẹlẹ̀. Àkọ́kọ́ nínú ẹ̀ ni pé tí referendum ò bá wáyé, ìkejì ẹ̀ á wáyé. Ẹ mọ̀ yẹn dájú. Èmi ò gbàdúrà kí kejì wáyé, ṣùgbọ́n tó bá wáyé náà kó má dé náà ni, kò dé lára ògbà, bó bá dé tán ara àgbà náà ni. Referendum ó máa wáyé. Tí ò bá wáyé, ìkejì ẹ̀ ló máa wáyé. Àwọn kan ò dẹ̀ nífẹ̀ẹ́ kí ìkejì yẹn wáyé, so wọ́n máa sa gbogbo ipá wọn láti lè rí wípé referendum wáyé. Fún ìdí yẹn, a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé a jẹ́ káwọn ará ilé wa kó mọ̀ sí ọ̀rọ̀ Yorùbá Nation. Ìdí nìyẹn tí mo fi pinnu wípé grassroots awareness ni all across. I am getting back to it. Mo ń padà sí díẹ̀. Sunday Olabi Agoro ó ní please take ọmọlúwàbí and madness along. Ó dilé Agoro ó dilé Agoro. Wọ́n ní kẹ́ mú madness dání kẹ́ dẹ̀ mọ́ ọmọlúwàbí tí mo ti sọ náà. Ìkejì lẹ́yìn ọmọlúwàbí ó ní nǹkan ó ní opposite ẹ mú yẹn ẹ tọ́jú yẹn náà. So ìyẹn bó ṣe jẹ́, we will go back to the field to let our people know, láti enlighten wọn. Now àwọn plan tá a wá ní ni pé ní àsìkò yìí a ní pín flyer lásán fún wọn. Ìta máa mú dání fún wọn bá a ṣe máa ṣe ní ẹ wò bá a ṣe máa ṣètò ẹ̀ ní.
intade máa ṣe kò ní ju eléyìí bá ṣe bá wò 1 2 3 4 that is only 2 sheets ní báyìí bá a ṣe máa ṣe nìyẹn intade fẹ́ tẹ̀dá sínú ẹ̀ àwọn àlùmọ́nì tí Yorùbá ní tí ìyáde pàpà ń jẹ wá àwọn àǹfààní tó máa jáde fún wa tá a bá gba òmìnira tá a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbogbo ẹ̀ ló máa jáde nínú ìwé yẹn gbogbo ẹ̀ la máa ṣe dání tá a máa fún àwọn bàbá yẹn àwọn màmá yẹn àwọn youth yẹn please read this á dẹ̀ kọ́ síbẹ̀ ẹ lọ ṣe research yín eléyìí tó bá jẹ́ irọ́ nínú ẹ̀ that is our plan mo dẹ̀ ti sọ ṣáájú nínú àwọn prógrámù mi kan sẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ mi láti sponsor ẹ kàn sí mi ní nọ́mbà tí mo fi síta yìí nọ́mbà tí mo fi síta yìí ni kẹ́ ẹ fi kàn sí mi o 070 46 09 24 84 070 46 09 24 84 nọ́mbà yẹn ni kẹ́ kàn sí kẹ́ jẹ́ ká mọ̀ pé tó èmi náà o mo fẹ́ kópa nínú rally tí nínú awareness tí ẹ fẹ́ máa ṣe o tẹ́ bá ti mẹ́sẹ̀jì wa á wá jẹ́ kẹ́ mọ̀ ọjọ́ tá a bá máa ṣe ìpàdé yẹn sí láti lè mọ àwọn pílánì wa ká lè tẹ́ǹdà ẹ̀ níwájú yín àti bó ṣe fẹ́ lọ kò ní ju bẹ́ẹ̀ lọ àwa ń lọ sí Ìbàdàn Ọlọ́run kó ṣọ́ wa lọ kó ṣọ́ wa bọ̀ ìkọ́ ìkọ́mọ ejò lẹ́sẹ̀ aburú kan kò ní ṣubú tẹ̀ wá aburú kan kò ní ṣubú lù wá àwa ò bá jà wá àbá wàhálà wá torí a mọ̀ dájú wípé gbogbo ẹ̀yin ìjọba lẹ̀ ń wo fídíò wo gbogbo wa pátápátá gbogbo wa ló wà nù líìsì yín tẹ̀ ń lérí ẹ mú ẹ jẹ́yà ẹ tì mọ́lé ẹ ṣe gbá ẹ dá sẹ̀ríà fún wọn tí wọn bá parí 2023 kò ní jáde ìrọ̀lẹ́ pa ẹ̀yin kọ́ lọ́lọ́run ẹ̀yin kọ́ lọ́lọ́run bàbá wa olóògbé Síkírù Àyìndé ó kọrin kan ní ìwọ kọ́ ló dá 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 mi ó sì ń sọ̀rọ̀ bí Olódùmarè ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ lọ́lọ́run you are not God ẹ kì í ṣe Ọlọ́run fún ìdí yẹn ẹ máa lérí dè wá aṣiwèrè ní yín tó kó ọ̀rọ̀ jọ tẹ́ ẹ mọ̀ bóyá ẹ máa dọ̀la àwa ò bá ìjà wá ẹ kì í ṣe ọ̀tá wa ẹ̀yin lẹ rí àwa bí ọ̀tá ẹ̀yin gan jẹ nínú ìyà yẹn ẹ̀yin tí wọ́n ń lò yìí ẹ̀yin DSS ẹ̀yin ọlọ́pàá tàbí sójà ẹ̀yin jẹ nínú ìyà Nàìjíríà wá ìtẹ̀sẹ̀ ẹ̀yin náà ṣe fira yín lẹ̀ tẹ́ fẹ́ jẹ́ kán bá ayé tí yín náà jẹ́ tẹ́ fẹ́ gbègún látàyé dọ̀run àbá yín jà àmúra àjà wá torí gbogbo information àgbọn ni pé gbogbo ń tà à ń sọ lẹ̀ ń wò gbogbo ẹ̀ lẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ lẹ̀ ń rí àbájà wá o ẹ má wá síbẹ̀ láti wá fìdán àti gba permission lọ́wọ́ àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state wọ́n dẹ̀ ti fún wa ní go ahead tán bá wá bẹ̀ dédé bá ò sì wá kò sí wàhálà ẹ má wá àwa ń garanti yín ni pé kò ní sí jàgídíjàgan kankan bẹ̀ ẹnikẹ́ni ò ní sọnù ẹnikẹ́ni ò ní sọ pé ṣọ́ọ̀bù wọn lùtù ẹ wọn jí kò ní sí irú ẹ̀ a compose ara wa náà at least tí mi bá ní exaggerate àwọn tó wá sí rally ní Òṣogbo tán bá ní ká kà wọ́n ení èjì ẹ̀ta kò lè less than 10,000 people that attended that rally àwọn tó attend the rally Ondo state tá bá ní ká mú ti exaggeration kúrò kò lè less than 20,000 ká mú ti ká má exaggerate the same thing in Èkìtì kò dẹ̀ sẹ́ni tí ṣọ́ọ̀bù ẹ̀ sọnù o kò sẹ́ni tó wá complain fẹ́yìn ọlọ́pàá o so therefore don't come there and don't come and tour us ẹ má wá yín ò ń ṣe ọ̀tá àti wa kì í ṣe ọ̀tá wa you are not our enemy that is what I'm trying to say we are not coming with annoyance we are not coming to fight you we are just coming for the rally to protest the release of Chief Sunday Igboho
the impact of Nigerian government in Benin Republic to make sure that they detain Sunday Igboho. That is the reason we are coming out. We are not coming to fight you, DSS, army, or police, or civil defense. You are not our enemy. You too are facing the problem in Nigeria. You are not our enemy. So don't come there to come and disrupt us. If your guys send you to come and disrupt our rally or our protest, then come there and behave like ọmọlúwàbí. Gbé ọmọlúwàbí wá bí ẹni tán kọ́. Come there as a learned, as a very intelligent person. Don't come there to come and cause trouble. It will be better to allow us to bring us the other one. Àti sọ pé à ń gbọ́ ọmọlúwàbí pẹ̀lú má jẹ́ ká gbé kejì. Kò ní jù bẹ́ẹ̀ lọ Ọmọlúkà lórúkọ mi. Bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run, àwọn àjọ kan gba ọwọ́ màmá wa kan tí mi ò tí ì ní dárúkọ láti orílẹ̀-èdè United Kingdom. Wọ́n fún wa ní oore ọ̀fẹ́ pé àwọn ní àjọ táwọn ṣe ìgbé kalẹ̀ táwọn ti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn opó láti fún wọn ní owó láti lọ máa fi ṣe òwò. A sì ń ṣe àwọn iṣẹ́ kankan lórí ẹ̀ nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Láìpẹ́ a máa wá ṣe ètò tó jẹ́ pé àwọn opó kankan wọ́n lè má pọ̀, wọ́n lè má ju bíi 5 lóṣù tàbí 10, ṣùgbọ́n a máa mú inú àwọn opó yẹn, wọ́n á mú inú wọn dùn. Kì í ṣèmi ni mo fẹ́ ṣe o, màmá wa yẹn pè wá ni, wọ́n dẹ̀ láwọn nífẹ̀ẹ́ láti ṣe, mo dẹ̀ fún wọn ní àmọ̀ràn bó ṣe yẹ kó lọ. Kò jù bẹ́ẹ̀ lọ, lágbára Ọlọ́run láìpẹ́ yìí a máa bẹ̀rẹ̀ ètò yẹn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ jẹ́ opó ẹ lè kàn sí wa ìpè tó opó ni mí o. Ìwọ tó dẹ̀ kì í ṣe opó tó wá parọ́ pé o jẹ́ opó tó o ti fúnra ẹ o ti sin òkú ọkọ ẹ o. Bọ́kọ ẹ ò dẹ̀ wúlò fún ẹ lénìí, ta ló sọ fún ẹ pé kò ní wúlò fún ẹ lọ́la? Má parọ́ pé opó ni ẹ ń gbà tọkọ ẹ wà láyé o. Ìyẹn yàtọ̀. O lè sọ pé mo sì lọ́kọ lóòótọ́ ṣùgbọ́n ọkọ mi ò rí tèmi rò kò ṣe o. A wá bá wọn sọ, ìyẹn ẹni tó ní àjọ yẹn á bá sọ wípé ṣé ẹ fara mọ́ bẹ́ẹ̀ ṣé kí a ṣe ìrànlọ́wọ́ fún, tó bá ti ní ká go ahead then we do it. Kò jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwọn opó àtàwọn tó kù díẹ̀ káàtó fún àwọn náà sọ pé ká ṣe fún. A parọ́ pé ọkọ rẹ̀ torí pé kò ṣe dáadáa fún ẹ, wàá sọ pé opó ni ẹ. Ta ló sọ fún ẹ pọ́kọ ẹ ò ní ṣe dáadáa fún ẹ lọ́la? Ọjọ́ lọ́jọ́ tí kò sí kọ́bọ̀ lọ́wọ́, nígbà tó dẹ̀ yàtọ̀ sí Ọlọ́run dẹ̀ ṣàtúnṣe gbogbo àti ń rí bá ti ẹ̀jẹ̀ kankan àti àjẹjẹ búrẹ́dì rè bá ṣe tán sí ìrọ̀rà bù ní ìtújẹ sẹ́nu mi. Ṣebí chicken láà níjẹ, chicken láà jẹ, àṣà jẹ kíní kan ní ọpẹ́ ìfọlọ́ ọjọ́ tá a rí kankan jẹ ńkọ́ kí la fẹ́ mọ́ Ọlọ́run ni. So ẹ má wàá parọ́ pé òpó nìyí ńgbà tọkọ yín bá wà láyé, ẹ ti pa ọkọ yín nìyẹn, ẹ mọ̀lá. You don't know what happens tomorrow. Ọkọ ẹ tí ò fún ẹ ní 1,000 lénìí, ó lè dọ́là kó ra mọ́tò sí díẹ̀. That is life. Bọ́lọ́run ṣe dá nìyẹn. Ẹ má jẹ́ proceed, Ọlọ́run fi kẹ́mi ni. Ṣé ká fáwọn èèyàn ní ààyè kan pè ní tàbí? Ok, ẹ̀yin tẹ́ bá fẹ́ pé ẹ jẹ́ ká wò bí a lè rí ìpè bí ẹyọ kan tàbí méjì pè. Ẹ má gbàgbé Daily African TV. Ẹ bá wa lọ bẹ̀ kẹ́ subscribe síbẹ̀. Ẹ ní bínú tẹ́ ẹ bá rí fídíò wa wò lẹ́nu jọ́ mélòó kan yìí. Ẹ lọ bẹ̀ kẹ́ subscribe, ó ní tó ń go on. Tá a bá ti parí, ẹ̀yin gan ẹ máa gbádùn wa dáadáa. Ó ní ìwé tá à ń kà lọ Ògbójú Ọdẹ ni. Tẹ́yin gan dẹ̀ ń gbádùn táwọn èèyàn tó ń pè wá pé àwọn ń gbádùn ẹ̀ lọ. Ẹ gbádùn ẹ̀ lọ́ba ni. Lágbára Ọlọ́run ẹ lọ bẹ̀ kẹ́ lọ máa gbọ́. Inú yín gan máa dùn. Lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run. So ẹ jẹ́ ká wò bóyá àwọn èèyàn bíi 2 mẹ́ta máa pè wá. 070 come chop now. A manager náà ni Ọlásùnkànmí. A manager ní kíláàsì. Ibi ayé bá yí sí láàyè sí. Nígbà bá dẹ̀ rówó fíìlì gáàsì, á sáà dẹ̀ jẹ nǹkan tó bá wà available quick. A rọra bu àfomi rún ẹ bù bí ilé ẹ ti bọmi ẹ sọ sẹ́nu
ní gẹ́gẹ́ bá ṣe gẹ́gẹ́ abádẹ́rẹ́ owó tí oní 50 naira sí náà àpò pọ̀ àdásọ́hún ọlọ́run fi ṣe ìyanu èèyàn ní òrírú rẹ jẹ́ àfihàn wọn àwọn ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ ní ọpẹ́ ní fọlọ́run tó 07046092484 that is the number ẹ̀yin tá a bá fẹ́ contact wa fún ti grassroots awareness tá a fẹ́ ṣe nọ́mbà yẹn ni tó bá dẹ̀ ní tẹ́ tún fẹ́ bá mi sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ fìgbà kankan fi mí lẹ̀ náà ní nọ́mbà yẹn náà lẹ́ máa kàn sí tẹ́ bá ti kàn sí Ọmọlúkà ní ògbé ìní PA sẹ́mi tí mi ò tí ì débi kankan ni màá ní mò ní PA ní ìní PA èmi ní PA ara mi ẹ pé èmi ni màá gbé so God will bless you ọlọ́run àtúbọ̀ máa bùkún gbogbo yín àtúbọ̀ máa gbọ́wọ́ yín sókè ojú òní tì yín ẹ ní kábàámọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ ní kábàámọ̀ ẹ dẹ̀ ní kábàámọ̀ mo ní ẹ ní kábàámọ̀ láṣẹ Ọlọ́run lógo Ọlọ́run nípa ìfẹ́ Ọlọ́run ẹ ní kábàámọ̀ lórí Yorùbá Nation gbogbo wa pátá lájọ máa pàtàn ayọ̀ nínú orílẹ̀-èdè wa tuntun láṣẹ Ọlọ́run ní jù báyìí lọ ẹ̀yin olólùfẹ́ wa ní Facebook ẹ bá wa pín ẹ bá wa share ẹ má ṣaláì follow page wa yìí ẹ follow ẹ jẹ́ kó pọ̀ sí àwọn èèyàn ló ní 1 million followers àwọn kan ló ní 2 million 3 million 4 million 5 10 adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ wa níta gbé wá òtítọ́ ni òtítọ́ òdẹ̀ kì í tà òun ló fi dàbẹ́ ni pé èrò tiwa ò pọ̀ dáadáa èrò wa ò pọ̀ ní tó fà á nìyẹn òtítọ́ ò kì í tà òtítọ́ ò rí lé gbé ìrọ̀láyé ńlá kán ní mo wá bí tí mo ń sọ̀rọ̀ òṣèlú bágídí kan gbàjà èrò á ti lọ tàbí kí n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi so ẹ mọ̀ ẹ fẹ́ràn wa ẹ follow wa ẹ encourage àwa náà ẹ̀yin tí YouTube náà the same mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe síbẹ̀ ẹ̀yin tẹ́ ti sọ ẹ bá wa ṣe God bless you ọ̀nà yẹn là ojú òní tì yín subscribe love it like it and share it to people káwọn èèyàn wò ó ẹ ṣe gan ẹnìkan bẹ̀rẹ̀ ó ní kí ló dé tá monetize the page wa well you can contact me after the program ẹ chat pẹ̀lú mi pé how about the monetization of the page you can just put it that way then I will call you we will discuss on how to proceed on that YouTube wa nìkan láti rí ṣe but à ń bẹ àwọn èèyàn wa ní kán túbọ̀ subscribe kán dẹ̀ máa bá wa wo fídíò wa dáadáa níbẹ̀ so that ó ti yé yín Ọmọlúkà Ọlọ́run àpẹẹyọ bless you all ọdún àgbẹ̀ gbogbo wa ojú òní tì wá o títí ọ̀la tá a máa pàdé níbi tó ti yẹ ká pàdé tí mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ́mọ tó dẹ̀ ti yé yín Ọmọlúkà ló kọ́ tèmi bye ọdún àgbẹ̀ wa o.